gbèjà mi o gbèjà mi àmọ́ á lò ní mo yá ra ẹ̀bẹ̀ sí ọ wí gbèjà mi. Kọ́ọ̀nìyàn bá kojú agbára ojú lọ wo fún ara rẹ̀ wà á mọ̀ pé ọ ni mo fẹ́ kojú ẹ̀ṣẹ̀ ràn rírọ̀ agbára rẹ̀ ojú tèmi. Kọ́ọ̀nìyàn bá kojú ìṣòro ọyọ́ gbẹ̀mí ọ ni nínú ojú rírí gan ọ̀nìyàn á mọ̀ wí ìṣòro ọkọjá agbára. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà ọ̀nìyàn ní àǹfààní láti gbà wípé ká lágbára ni ké borí òun àbí kó òun kún sálà yàtọ̀ sí pé kó òun sálà gan kó dẹ̀ rọ́ni gan ká bá òun kọ lágbára ju alágbára ni ká bá òun lù bolẹ̀ yéèyàn ni ẹ lọ ọmọ ni. Jésù olúwara ó pòwe kan nínú Lúùkù ìrere Lúùkù orí 18 ọba kà á láti ẹsẹ̀ kínní ó yẹ kọ́ ọmọnìyàn kí a gbàdúrà o kí mọ̀ ṣàárẹ̀ kí mọ̀ sùn torí pé o kẹ̀ nínú ayé ọkọjá ṣàṣàṣà ìṣòro láyé èèyàn amúnilérú amúnisìn nínú ayé sọ̀rọ̀ nípa ọkùnrin opó kan tí ó mọ̀ wíkọ̀ níjọba ti dópó àárẹ̀ ti dé nípa ọjọ́ orí àárẹ̀ ti dé nípa àrè lólùgbèjà àárẹ̀ ti dé irú ọní bá ọ rọrùn láti mẹ́tọ́ rẹ̀ láti mú tún torí pé ẹ̀sán ni àgbèjà rẹ̀ ẹ̀sán ni àwé rẹ̀ á síbẹ̀ òní ni máa mọ ọni kì í dí ọlọ́ òní ni máa mọ ni kì í dìnà ire ayọ̀ rẹ̀ nígbà kan bá ti mọ̀ yìí pé ọdún kan fẹ́ kojú nǹkan fẹ́ kojú ó kọjá agbára rẹ̀ ó wá ṣe nǹkan dáa jù ẹ ṣe pé ọgbà kámú ẹ ṣe kọgbà pé kì í ṣòro ní kí lù ọ́ bolẹ̀ èyí kò dáa jù ní pé kó fún ara ẹni kò yàn láti wá ọdún kàgbára tẹ̀rẹ̀ kojú tí alágbára kankan ló jà sí ọ èyí ni gangan ó lọ́nà àbáyọ ọkùnrin ni ó kí sádájọ́ kégbèjà adájọ́ ní ilé ayé òde òní bá ọkọ̀ fojú ṣe oríṣiríṣi nídìí lọ ṣùgbọ́n ọkùnrin ní èyí ẹ̀rọ ara rẹ̀ wí gbèjà mi ìwọ gẹ́gẹ́ bí ọ̀nìkan mọ òdi ìwọ̀n ayé rẹ̀ lẹ́ mọ ọ̀nà wàá gbà lọ́sọ̀dọ̀ ọ̀nìkan lágbára ayọ̀ gbà ọba kẹrin òkìtì ayé náà bá èso ayé òbí kan yọ̀ náà sí pé alágbára lè mọ̀ jẹ́ ìyá ojú ìwọ ọmọ alágbára tó bá bèrè alágbára èyí kàn mọ̀ èjù ti gómìnà irú alágbára èyí kàn mọ̀ èjù ti ààrẹ irú alágbára yìí kọ́ mọ̀ èjù ti ọ̀gá rẹ̀ ó jẹ́ pé sójà ni irú alágbára yìí kọ́ mọ̀ èjù kọ́ ìyàbọ̀ ọlọ́pàá mú ni agbára ìran kan dárúkọ ìdí ẹ̀ náà létí léèdì olùbúrẹ́ àìlè lórílẹ̀‐èdè àìsùn kàrẹ́ yóò ṣe àbúyọ̀ kàrẹ́ kéè yóò ṣe wọ́n jẹ́ kékeré òun làárẹ̀ yóò ṣe ní kété òṣòro wàhálà làlórí ọ̀rọ̀ orílẹ̀-èdè ra kọ ní lọ́wọ́lọ́wọ́ wa ìṣúnú ààrẹ gan adùn láti ṣe láì ṣe bó fẹ́ mú gboríyìn gan pé kára akẹ́kọ̀ọ́ túra òlú ẹ̀ bá ṣe ṣùgbọ́n alágbára máa tọ́ka sí kọ́ náà ní Jésù Kristi ó ní olùgbèjà ọmọ òrukàn òun lolùgbèjà opó òun lọ́nà kankan jẹ́ pé òun yóò ké sí kígbe sí àjà òkulẹ̀ wọ́n bá dẹ̀ lọ sọ̀dọ̀ rẹ̀ náà wíkẹ́ ìgbèjà rẹ̀ ó yẹ kó yọ̀ mẹ́rùn bá gbèjà mi lọ́ra ọ̀tá mi gbèjà mi lọ́ra ọ̀nìkan wọn àjòkó lórí ẹ̀tọ́ mi gbèjà mi lọ́ra ọ̀nìkan fẹ́ gbalẹ̀ mi gbèjà mi lọ́ra ọ̀nìkan wọn àmọ́mọ́ mi ṣòfò olùwé a fẹ́ gbàdúrà torí ọ̀rọ̀ níbà bóyá ẹ̀kan yí ọ wí ọ̀rọ̀ lórí àdúrà ni olùmúra fẹ́ gbàdúrà orúkọ Jésù
orúkọ Jésù, Jésù o, ẹ̀mí mímọ́ o, Olúwa o, bá a ní ṣá ní ti ya ṣàwáwí ní ṣá, aṣàtúwí, ó yóò wí orúkọ Jésù lọ́nà ó gbá ẹyọ ọ̀rọ̀ kan ṣoṣo ká ṣàlàyé ohun kẹ́ wà ní ẹ̀ ayé ọ̀mọ́nùbá ṣùgbọ́n kọ́ba yóò ké sọ́lọ́run lónìí gbèjà mi ọ̀dájú o àmọ̀ràn hàn á gbèjà rẹ lọ́ra ẹ̀ ọ̀tá rẹ á dá sí ọ̀rọ̀ ayé rẹ àjọ ní burúkú ayé hàn àjọta ayé hàn àjọ borí ọkàn rẹ gbèjà mi Ọlọ́run ṣetán láti gbèjà ọ̀nà kan bá gbẹ́kẹ̀lé kan kígbe sí lọ́sìn àti lóru torí pé ó ṣetán láti gbèjà ọ̀nìkè lólùgbèjà Òjó lórúkọ mi ọmọ àbálábí tán ọ̀nì bá yájú sí mi ọ̀yájú sólódùmarè Ọlọ́run òun ni olùgbèjà mi ire o.